rere ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni wọ́n fẹ́ ti gbọ́yìn láti kàn mí jíkì alára. Orúkọ mi ni Afurasi Adéṣèwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà lẹ́nu ìròyìn yìí. Ọwọ́ ti tẹ afurasí Ajinigbe kan lẹ́yìn tó gba owó ìtúsílẹ̀ ní ìpínlẹ̀ Yobe. Àwọn agbébọn gbẹ̀mí èèyàn 10 ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọkùnrin kan fẹ̀sùn pé ó jí ọmọbìnrin 20 ọdún kan gbé tí ó sì fún lóyún. Ní ìpínlẹ̀ Jigawa, ènìyàn 2 rì sínú odò tí wọ́n sì dóòlà àwọn 18 níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé. Ibi tẹ̀síwájú nínú ìròyìn yìí ẹlẹ́kẹ́ adóòkè náà fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́lẹ̀ wà ń bẹ̀. Ọ̀dọ́mọ wa ìrọ̀ní jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí wọn bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dọ́mọ wa ìrọ̀ní jẹ́ kí alára. Ìrọ̀ní jẹ́kí alára. Jẹ́kí alára. Jẹ́kí alára. Jẹ́kí alára. Ìkànnì jígí alára ẹ̀rìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ ti tẹ afurasí Ajinigbe kan lẹ́yìn tó gba owó ìtúsílẹ̀ ní ìpínlẹ̀ Yobe. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Yobe ní àwọn ti mú Usman Daba, ẹni 20 ọdún tí wọ́n fura sí pé ó jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ ọ̀daràn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Dungus Abdulkareem ló sọ èyí di mímọ̀. Ó ní ìkọ̀kan láti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ló mú Usman Daba tó wá láti abúlé Kàtàkó ní ìjọba ìbílẹ̀ Gújúà nígbà tí ó ń lọ ná owó tó gbà níbi ìjínigbé tí wọ́n ṣe. Afurasí náà ló jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí wọ́n di ń gírí nínú olè jíjà àti ìjínigbé. Ó wá ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí afurasí náà. Àwọn agbébọn gbẹ̀mí ènìyàn 10 ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Àwọn agbébọn ló ya bo agbègbè ìjọba ìbílẹ̀ Àgàtó ní ìpínlẹ̀ Benue tí wọ́n sì gbẹ̀mí ènìyàn tí kò dín ní 10. Àwọn agbébọn náà ló ti di kọ̀rọ̀jọ̀gbọ́n sí àdúgbò Olè-Kùmáchì ní Àgàtó, èyí tó dá ẹ̀rù sí ọkàn àwọn ènìyàn tí wọ́n sì sun ọ̀pọ̀lọpọ̀ ilé ìgbé wọn. Ìròyìn tó jáde ní ìkọlù tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ló wáyé ní ọjọ́ kẹrin tó ń gbẹ̀mí ènìyàn 3 ní àdúgbò Ìpele ní ìjọba ìbílẹ̀ kan náà. Alága ìjọba ìbílẹ̀ náà fúnlẹ̀ ẹ̀bẹ́ àpò ní ènìyàn 10 ni wọ́n ṣekú pa tí wọ́n sì tún sun ilé 2. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti mú ọkùnrin kan fẹ̀sùn pé ó jí ọmọbìnrin 20 ọdún kan gbé tí ó sì fún un lóyún. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Yobe ní àwọn ti mú Mọ́nà Àwárò Haruna fẹ̀sùn ìjínigbé àti fífún ọmọ 20 ọdún náà lóyún. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Dungus Abdulkareem ṣe sọ pé òótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àgọ́ ọlọ́pàá Tamuwa ló gba ìpè láti ọ̀dọ̀ Alhaji Muhammad ké pé ọmọ obìnrin ni wọ́n jí gbé látọwọ́ Mọ́nà Àwárò Haruna ní ọjọ́ 6 oṣù kẹfà ọdún 2024 tí àwọn ọlọ́pàá sì mú afurasí náà sí àgọ́ wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n sì ṣe àyẹ̀wò fún ọmọbìnrin náà ní ilé ìwòsàn tí àwòrán sì ní ó ti ní orí oṣù 2. Ó wá fi kún pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Jigawa, ènìyàn 2 rì sínú odò tí wọ́n sì dóòlà àwọn 18 níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé. Ènìyàn 2 ló rì nígbà tí ọkọ̀ ojú omi tó kó àwọn olùgbé abúlé Kayegbo níjọba ìbílẹ̀ Kayo ní ìpínlẹ̀ Jigawa. Ìjàmbá náà ní 20 ènìyàn wà nígbà tí wọ́n ń darí bọ̀ láti ọjà kan nítòsí wọn tó wà ní abúlé Ìjúndò. Àjọ National Emergency Management Agency ní ìjàmbá náà ló wáyé látàrí ẹrù àkójù tí ọkọ̀ ojú omi ọ̀hún kó pẹ̀lú gbogbo ìyípa àwọn òwúrọ̀dò. Àwọn 18 ni wọ́n rí dóòlà tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Gómìnà bẹ́ẹ̀ lọ lórí ìròyìn Kayegbo fún tètò ní orúkọ mi ní àkànṣe ìwọ̀n Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́ láti ìkànnì jígí alára káfíńrì pàdé o.